So Ayinla was very, very good, very kind, very lovely. So gbogbo àwọn tó wà àwọn staff nearby staff tó ní studio àwọn náà máa wá wọ́n tó máa wo Ayinla Omowura on the show. Bàbá ọlọ́wọ́ jẹ́ kí arí pẹ́ ní ṣókí ká jẹ́ kí àwọn èèyàn wa kọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ Ayinla Omowura kó lè ṣe mọ Ayinla Omowura àti kó lè ṣe pàdé. Ayinla Omowura bí a ṣe pàdé ni pé a ní artist manager kan orúkọ yìí jẹ́ Taoreed Adédìgbà Alhaji Taoreed Adédìgbà late. So òun ló develop òun ló discover Ayinla Omowura tó lè mú wá sí EMI ó sọ pé Ayinla Omowura is very, very good. Nígbà tí a bá ṣe audition fún Ayinla Omowura a bá rí pé his music was good at that time, very good. So I was so right. Instead kó wá tó ṣe small play recording yìí báyẹn 3 minutes SP long play small play then 6 minutes long play EP extended play so LPs long play so àwa ní òkè jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú EP nígbà tá a ṣe EP yẹn ó dàbẹ̀ pé gbogbo ayé wa gbà á that EP sold a lot. Ọ̀dà kámáwùlẹ̀ gba àkókò torí àwọn ètò tó wà kálẹ̀. Ayinla Omowura ò lè ṣe rẹ́kọ̀dù kan kọ́ láì dàgbà Emmanuel Nelson. Ṣé gbogbo rẹ́kọ̀dù tí Ayinla Omowura ṣe lè máa produce lẹ́rìí jẹ́ ẹnjìníà ní studio? Kí n dáhùn pé ẹnjìníà tó tó wà studio máa wà mí. Èmi gan bàbá mi ìfẹ́ tó máa ń pe orúkọ mi kan. Mo ní àwọn nígbà yẹn mo yẹ ìkéré lórí àwọn ẹ̀ka àti ìlówó báwo. Ẹ tọ́ ọmọ ọdún mélòó gan gbà tí ìpàdé Ayinla Omowura? Màá ti tó 30 years plus 30 something years. Níjọ́ tẹ gbọ́ fún Ayinla Omowura bó lè ṣe lára yín bàbá. Níjọ́ tẹ gbọ́ fún Ayinla Omowura gan báwo lára yín ṣe bó lè ṣe lára yín sà. Nígbà tí mo gbọ́ pé nǹkan kan nìyẹn. Torí wọ́n náà múra lóyìnbó ni. Amúra ìlú òyìnbó fún wọn ni àti gba passport àti gbogbo everything gbogbo àná là ń lọ àti engineer àti àfọwọ́nà wọ́n ti gbàtà àti ọgbọ́ tó kú àti wàhálà òkúgbúrọ̀ sí ìpínlẹ̀ ọ̀dọ́ ẹgbẹ́ but gbàtà jẹ́ pé ọlọ́jọ́ ti jẹ́ ọ̀dọ́ lọ so we were so sad so àtẹ ọ̀tá lè ṣe bí kò sí kí ní ìwé tọ́lọ́dá àgbàgbà fún ìwé ọlọ́run àgbẹ̀lẹ̀ yìí fún wáyé tó lọ àgbà ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ láéláé. Ẹ ṣé gan bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ Ayinla Omowura láìpẹ́ láì jìnnà ẹ̀sìn máa bá bàbá wa Emmanuel Nelson ẹ máa bá wọn pàdé lórí rédíò fún àwọn ìtàkùn tàbí ṣe fún wọn bàbá ọlọ́wọ́ ajẹ́kẹ̀pẹ́ fún wọn. Alhaji Mustapha Sulaiman tó tí àwọn ẹgbẹ́ bàbá jẹ́ àwọn náà ló wà pè tí wọ́n wá rèé tí àwọn so àgbẹ̀wá náà ní so where is it? Ìgbà tí àyà ti kú, ìgbésẹ̀ wa ẹsẹ̀ tó bá ṣe rẹ́kọ̀dì jáde lónìí first order ó lè jẹ́ 2 million bẹ́ẹ̀ ló máa tán síbẹ̀ kejì láti bá ṣe repeat order kó tó bàtà láti bá tún ṣe another order níbi tí ọmọ dealers wọ́n máa dà síra wọn pé èmi máa gbọ́ àwọn àtàlẹ́gbẹ̀ staff nígbà yẹn wọ́n
pé tí Àyìnlá bá ti wọ studio báyìí our staff nǹkan tá a bá béèrè lọ́wọ́ èbò ló máa ṣe fún wa.